lógún gbélé gbégbé gbéjù gbégbé gbégbé gbé akúkan bàbá yóò ọ̀rọ̀ ìgbẹ́lẹ̀ gbé. Kábírì o! Ọmọ ọlọ́fà gbéra lè odi ìdè ìyẹ̀rú ọ̀kẹ́ ọlọ́fà àkójọ lẹ́lọ́ mi ire láàrin. Káwọn gbọ́dọ̀ jù kan Kádírì bí kan bá jù kan nílé bàbá rẹ̀ okùnlò ọmú kó wọn lọ òkìtì gbogbo ògbọ́ná ọmọ ọlọ́mọ ọbẹ̀ jù ọmọ àmúyíkíní tí fi sí ọmọ lẹ́nu ọba àbàmọ̀jẹ́jẹ́ olùjà àwọn ọbẹ̀ yìí yẹbi lọ́lú tàbátọ̀lé bàbá rẹ̀ títí yẹbi lọ́lú ọlọ́ta ẹ̀yìn ọba àrọ̀ tí kẹlẹ́ bẹ̀rẹ̀ tí kẹlẹ́ wẹ́ sálì o ìdí ọmọ aburú òtí ìmọ̀ gbọ́mọ̀ ní kẹ́kẹ́ wọ́n sọ́jọ́ bá kí bàbá mi kí bàbá mi gbọ́ láwọn lórí ìyá akọni. Ọlọ́gbọ́n àkókò wà fún mábìnú yóò ènìyàn ní ọ ṣùgbọ́n mo ti dá ọ̀rọ̀ ìdúró pẹ́ kò dí ẹ̀tọ́ rẹ lọ́wọ́lọ́wọ́ àti àmọ́ yìí àwọn tó dé kì lọ́wọ́ ẹ̀fọ́ wọn ò ní owó tí o láti ṣe ìtẹ́kọ̀ọ́ fún ẹ God bless you. Ògò tó láyé ọ̀rọ̀ ní báyìí abẹ́ bẹ̀rẹ̀ pàtí báyìí òwe náà tó látẹ̀ka ẹ̀ preliminary ni olówó kó sí tó fún mi ní 10 riyal ní 1994. Ọkẹ́ ọmọ kẹ́ ó sọ rere òun yá ti kẹ́. Ògò tó láyé ń wá ń kọrin sọ̀rọ̀ ààrẹ mùsùlùmí. Music.
Èyí tó mi lẹ́nu o. Èyí tó mi lẹ́nu o. Èyí tó mi lẹ́nu o. Àwọn oníkálá.
jẹ́ ká lọ́wọ́ yìí o. Ẹ̀yin ti bẹ̀rẹ̀ ọwọ́ ìyá o. Ẹ jẹ́ ká lọ́wọ́ yìí o. Ẹ̀yin tó bí yan mi lọ́wọ́ ìyá o. Ẹ jẹ́ ká lọ́wọ́ yìí o. Ẹ̀yin ti bá wúyọ̀ lọ́wọ́ ìyá. Ẹ jẹ́ ká lọ́wọ́ yìí o. Níbi ayélujára àrò lé sí tó wá sí fẹ́ tó wá sí yá. Lọ́pọ̀ ìgbà. Ẹ bá mi kí bàbá mi wá, aláṣẹ solution ẹ̀ fún ẹ̀kú kára ní omi ní ẹ̀yẹ. Ẹ̀jẹ̀ ààrẹ kí n fẹ́ wá. Ẹ̀jẹ̀ ààrẹ kí n bá. Àwọn olóyìnbẹ́ tó bá balẹ̀ náà máa lò. Àwọn olóyìnbẹ́. Ọ̀rẹ́ ti dé, owó ti dé, ọ̀rẹ́ mímọ́ ti dé, owó 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 ti dé. Ààrẹ ẹgbẹ́ ọmọ balógun, owó ti dé. Ààrẹ ẹgbẹ́ ọmọ balógun, owó ti dé. Ọkùnrin ní máa ṣẹ̀ lọ́wọ́, owó ti dé. Ààrẹ ẹgbẹ́ ọmọ balógun, owó ti dé. Ìbàdàn dọ́kọ̀ dọ́kọ̀, owó ti dé. Ìbàdàn dọ́kọ̀ dọ́kọ̀, owó ti dé. Lórí rárá, ẹ̀jẹ̀ rárá, owó ti dé. Ààrẹ ẹgbẹ́ balógun, owó ti dé.